Ẹ̀yin èèyàn lè wò lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV gist ti tèní èyí tún lágbára o èyí tún skento o ó lágbára o bí a ṣe gbọ́ o wọ́n ní arákùnrin kan wọ́n ní ó lọ́ọ́ fi ẹjọ́ sùn ní ààfin bàbá wa. Ẹ̀yin èèyàn lè bí a ṣe gbọ́ o wọ́n ní wọ́n lọ́ọ́ fi ẹjọ́ sùn Olúfìn. Olúfìn ó jẹ́ Olúfióyè. Wọ́n ní wọ́n migrate láti Ọ̀yọ́ ni. Wọ́n ní ọba Aláàfin Abíọ́dún Adégoríolú òun ni ó bí Olúfìn. Ṣé ó ti yé yín ẹ̀yin èèyàn lé? Akànnì ká ṣàlàyé fún yín ni so that ẹ máa fi mọ nǹkan tá à ń try láti sọ. So wọ́n ní ọba Olúfìn yìí wọ́n ní òun ni wọ́n wá fi ẹjọ́ sùn. Wọ́n ní wọ́n wá sọ fún wọn wípé ìyàwó òun pé ó wà lọ́spítù, pé ìkan nínú àwọn olórí kábíyèsí wa ni ó bẹ ìyàwó òun ní iṣẹ́. Ẹ mọ̀ pé gbọ̀ngàn dẹ̀ ni ọba Olúfìn wà. Olúfìn ní gbọ̀ngàn ni wọ́n. So wọ́n ní wọ́n dẹ̀ lọ fi ẹjọ́ sùn kábíyèsí Olúfìn of gbọ̀ngàn yìí. Wọ́n ní pé obìnrin yìí wà lọ́spítù pé ó ní accident nígbà tí ó fẹ́ lọ jẹ́ iṣẹ́ tí àwọn olórí kábíyèsí wa yìí tí wọ́n rán wọn. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly nìyẹn o. Nítorí ẹ̀ ni mi fi picture ọba Olúfìn sí ní gbọ̀ngàn ni mi fi sí inú gist tí mò ń ṣe. So bí a ṣe gbọ́ o wọ́n ní obìnrin yìí wọ́n ní ibi tó ti ń lọ wọ́n ní bó ṣe l'accident nìyẹn. Wọ́n ní ọlọ́kadà ló lọ gbá mọ́tò wọn pé wọ́n ṣàkàn lẹ́sẹ̀ pé driver gan wọ́n ní ó fara pa nínú accident yìí. Wọ́n nígbà tí wọ́n dẹ̀ fara pa wọ́n ní wọ́n gbé wọn lọ sí hospital wọ́n náà wà lọ́spítù. Wọ́n ní bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi nìyẹn. Pé kí Queen Naomi dáríjì àwọn. Wọ́n ní àtìgbà tí obìnrin yìí tó ti wà lọ́spítù wọ́n ní ṣe ni àwọn ìyàwó kábíyèsí tó gbé iṣẹ́ rán wọn yìí àmọ́ ẹni náà wọ́n sọ nínú àwọn olórí o wọ́n sọ ẹni tó jẹ́ o. Wọ́n ní kò yọjú sí obìnrin lọ́spítù wọ́n ní ṣe ni wọ́n ṣe bí ìgbà tó yẹ pé àwọn ò gbọ́ pé wọ́n ní accident. Wọ́n ní bí kábíyèsí ọba Olúfìn yìí bó ṣe ránṣẹ́ láti gbọ̀ngàn nìyẹn tí wọ́n ní kàn lọ bẹ kábíyèsí wa wò bàbá wa Erin Nla kí wọ́n dẹ̀ ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún wọn. Wọ́n ní bí wọ́n ṣe sọ fún wọn nìyẹn pé obìnrin yìí pé ó ti kán lẹ́sẹ̀ pé ó dẹ̀ ń jẹ̀rora pé ó wà lọ́spítù pé ẹni tó rán wọn ṣẹ́ yìí òun ló máa take financial responsibility hospital bill bí a ṣe gbọ́ nìyẹn allegedly. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Wọ́n ní ìgbà tí wọ́n dẹ̀ jíṣẹ́ fún kábíyèsí nǹkan tó ṣẹlẹ̀ sí obìnrin yìí tó wà lọ́spítù. Wọ́n ní kábíyèsí bẹ̀rẹ̀ sí bínú pé ta ni nínú àwọn olórí wọn ló ṣiṣẹ́ ibi yìí. Wọ́n ní ṣùgbọ́n kò séèyàn kankan tó sọ̀rọ̀
wọ́n ní bí bàbá kábíyèsí pa Ropo bó ṣe dá sí ọ̀rọ̀ yìí nìyẹn pé ṣé lórí ọ̀rọ̀ ẹ pé Queen Naomi fẹ́ padà wá sí inú pálásì náà lẹ lọ gbé irú ìgbésẹ̀ tó báyìí. In fact wọ́n ní obìnrin yẹn tó wà lọ́sítítù wọ́n ló bẹ̀rẹ̀ sí ka gbogbo nǹkan tó ti ṣe ibi tó ti rìn dé pẹ̀lú picture Queen Naomi. Ipe obìnrin ṣáà ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ni pé kí wọ́n dáríjì òun, kán dáríjì òun, kí Queen Naomi dáríjì òun o, kí Queen Naomi. Wọ́n nígbà tí wọ́n ń lọ wọ́n ní wọ́n wá rí, wọ́n ní obìnrin yìí ó rí picture Queen Naomi nínú mirror tó ń gbàdúrà kó tó dé pé obìnrin yìí l'accident. Ẹ̀yin èèyàn lé gist yìí alẹ́jì ni o, torí mi ò bá kábíyèsí gbé inú palace o, bọ̀ nǹkan tá a gbọ́ lórí social media la wá tó slight fún yín. Wọ́n ní bó ṣe l'accident nìyẹn o, tẹ́sí obìnrin yìí kán. Wọ́n ló wà lọ́spítù tó ń jẹ̀rora. Ṣùgbọ́n èyí tí mo wá gbọ́ tó yà mí lẹ́nu pátápátá ó ní wípé obìnrin ṣáà ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Queen Naomi ni. Ipe kí Queen Naomi dáríjì òun. Wọ́n ní Queen Naomi dẹ̀ ní Ọlọ́run ló ní ìdáríjì. Wọ́n ní Ọlọ́run ló ní ìdáríjì. Pé àwọn ò ní anything láti sọ ju pé Ọlọ́run ló ní ìdáríjì lọ. Ẹ̀yin èèyàn lé kí là ń wá kiri. Wọ́n ní bàbá kábíyèsí ní ẹ ṣọ́ra yín ẹ̀yin olórí nítorí pé Queen Naomi ò lé yín ẹ̀yin ilẹ̀ ń lé Queen Naomi. Nǹkan tẹ́ ẹ bá rí ẹ máa fojú yín ẹ máa gbà kámú ní nǹkan tẹ́ ẹ bá rí nínú ìpẹ́ ń lé Queen Naomi kiri náà. Ẹni ẹlẹ́ni tí ò ṣe yín tí ò ṣe bí fún yín tó jẹ́ pé jẹ́jẹ́ ló ń lọ. Ẹ bẹ̀rẹ̀ sí mú picture ẹ̀ kiri. Ṣé ẹ mọrú orí tí Queen Naomi gbé wáyé? Tẹ́yìn ò bá báàyàn èèyàn máa ń padà ni. Ẹ lé arábìnrin títí tó jẹ́ pé àdúrà ló ń rọ̀ lé yín lórí pé kí Ọlọ́run kó máa rọ̀jò iná láwọn táwọn lórí. Ọlọ́run dẹ̀ ń rọ̀. Ẹ ṣọ́ra yín ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká ṣe rere. Ẹ wo arábìnrin yìí nísìnyí ṣó rè pọ̀ ń lé l'accident. Ẹ mọ̀ bóyá àwọn angel tó wà lọ́run náà jẹ́ kí mọ́tò wọn náà jẹ́ kó l'accident nítorí pé wọ́n mọ̀ pé ibi tó ń lọ yẹn ibi tí ò dáa ni. Ẹ jẹ́ ká ṣe rere o. Ẹni ẹlẹ́ni kò robi sí yín kò ṣe burúkú sí yín jẹ́jẹ́ ló ń lọ àdúrà ló ń gbà ẹ̀dẹ̀ ń lébi sí. Ọlọ́run wá ń da ibi yẹn padà sórí yín. Ogun láyé ẹ̀yin èèyàn. Bí a ṣe gbọ́ nìyẹn o, ẹ̀yin èèyàn la ní ká wá torchlight sí o. Ṣùgbọ́n èmi ò mọ̀ bóyá lóòótọ́ arábìnrin yìí ó ṣì wà lọ hospital o àbí olódì ẹ̀ ó ti sọdá mi ì mọ̀. Nǹkan tí mi ò bá mọ̀ mi ní sọ. Ṣùgbọ́n bí a ṣe gbọ́ lórí social media a mọ̀ bóyá arábìnrin bóyá ó yè àbí kò yè. So bí a ṣe gbọ́ nìyẹn la ní ká wá torchlight ẹ̀ fún yín ẹ̀yin ará ilé. Wọ́n ní bàbá kábíyèsí wọ́n nínú bí bàbá kábíyèsí nígbà tó ń gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n dẹ̀ fi sọ̀rọ̀ sí àwọn olórí pé tẹ́ ẹ̀ bá jáwọ́ nǹkan tẹ́ ẹ̀ ń wá lẹ́yìn ọ̀fà ẹ máa rí lẹ́yìn èje o. Wọ́n ní nǹkan tí bàbá kábíyèsí sọ nìyẹn. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. A kú o ní owó ìkó. Ọ̀sẹ̀ yìí á sàn wá sówó, á sàn wá sọ́mọ, á sàn wá sálàáfíà. Ní agbára Ọlọ́run àní fọwọ́ gbọ́mọ sí o. Ìdùnnú àti ayọ̀ ni wíìkì máa jẹ́ fún wa o. Please share this video, like and subscribe. God bless you all.